Aláròyé máa wí o. Ṣẹ́yìn náà ti gbọ́ àṣẹ tuntun tí Ọọ̀ni Ògúnwùsì pa fáwọn ọlọ́jà lọ́sùn. Ààrẹ babalọ́jà ilẹ̀ Ifẹ̀ Ọlájíre Akínwándé ti sọ pé láti lè fòpin sí ìnira tí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ mú bá àwọn ọlọ́jà nípasẹ̀ èyí tí ọjà fi ń wọ́n gógó ni Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì fi pàṣẹ pé kò gbọdọ̀ sí àwọn ẹgbẹ́ náà mọ́. Lásìkò tí ààrẹ babalọ́jà yìí ń bá Aláròyé sọ̀rọ̀ nípa fọ́nrán fídíò kan tó ń lọ káàkiri báyìí ló ṣàlàyé pé ìgbésẹ̀ náà pọn dandan nítorí ara ń ni àwọn aráàlú púpọ̀. Gẹ́gẹ́ bó ṣe wí, iṣẹ́ tí bàbá Ọ̀ọ̀nìrìṣà kábíyèsí ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì àti gbogbo àwọn ìgbìmọ̀ 16 tó ń bá Olúfẹ̀ gbìmọ̀ràn rán wa ni pé ká sọ fún gbogbo ọjà ní ìlú Ilé-Ifẹ̀ àti agbègbè rẹ̀ pé àwọn kò fẹ́ ọ̀rọ̀ tó jọ mọ́ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́, ẹgbẹ́ aláta, ẹgbẹ́ elépo, ẹgbẹ́ oníyọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mọ́. Ìdí ni pé nǹkan ti le jù ní Ilé-Ifẹ̀ àti agbègbè rẹ̀. Wọ́n wá pe gbogbo àwọn bàbálọ́jà àtàwọn ìyálọ́jà tí ó jẹ́ aṣojú fún àwọn ọlọ́jà pé kí a lọ sọ fún gbogbo wọn lọ́jà tí àwọn tó gbé ọjà wá bá fẹ́ tà á lọ́nà tó rọrùn. Àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yẹn kì í fún wọn láàyè láti jẹ́ kí wọ́n tajà wọn. Eléyìí sì ń fa ìnira fún aráàlú. Àwọn ìlú ti ń ké. Bàbá ti wá ṣiṣẹ́ lóríṣiríṣi yàtọ̀ sí tiwa. Wọ́n ti yan àwọn èèyàn lọ sí àwọn ìletò káàkiri láti lọ ná ọjà bó ṣe rí. Wọ́n rí i pé ti Ilé-Ifẹ̀ fẹ́ ga jù. Ìdí nìyẹn tí wọ́n fi sọ pé àwọn ò fọwọ́ sí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kankan mọ́. Lọ́dún tó kọjá, nígbà tí àwọn olóko, ìyẹn àwọn àgbẹ̀ farmers, ń fara ní àwọn ọlọ́jà yẹn, àwa la lọ jà fún wọn, a sì ṣèpàdé pẹ̀lú wọn tí wọ́n fi dẹ owó yẹn sílẹ̀. Gbogbo wa la mọ ìgbà tí a ta wọ́n, ṣùgbọ́n ó ti yàtọ̀ báyìí. Nísìnyìí, bíi kí wọ́n máa ra báàgì ata kan ní náírà tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa gbọ́ pé báàgì kan kò ju náírà lọ mọ́ báyìí látọ̀dọ̀ àwọn olóko. Ṣùgbọ́n iye tí àwọn èèyàn wa ń tà tẹ́lẹ̀ ni wọ́n tún fẹ́ máa tà báyìí nítorí èrè gọbọi yẹn ti dùn mọ́ wọn. Ní báyìí, ata tí wọ́n gbọ́dọ̀ lé ní Ilé-Ifẹ̀ kò gbọ́dọ̀ kọjá náírà 200 naira. Ọ̀wọ́n gógó ata tí wọ́n ń tà yẹn ń ṣàkóbá fún àwọn tó ń ta oúnjẹ. Gbogbo nǹkan yẹn ti ní ìlú lára púpọ̀ jù. Ṣùgbọ́n onírúurú ìgbésẹ̀ là ń gbé lábẹ́nú láti lè jẹ́ kí àlàáfíà wà fún wọn láti máa ra àwọn nǹkan tí wọ́n bá fẹ́ rà nítòsí. Ọọ̀ni ni ọlọ́jà. Gbogbo ẹni tí ó bá ń pe ara rẹ̀ ní babalọ́jà àti ìyálọ́jà abẹ́ Ọ̀ọ̀nìrìṣà ni wọ́n wà. Àti jíṣẹ́ tí wọ́n rán wa, wọ́n sì sọ pé gbogbo ẹni tó bá ṣe lòdì sí nǹkan tí a sọ yẹn, bàbá ti ní ó máa fi Ifẹ̀ sílẹ̀ fún àwọn. Ìyẹn ni pé wọ́n á lé e kúrò nílé Ifẹ̀ pátápátá. Ó ṣeéṣe kí ìlú tún kọjú ìjà sí i. Bẹ́ẹ̀ ni babalọ́jà yìí sọ. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọlá ló kà á sétígbọ̀ọ́ yín.